mo ṣe fi pé mi ò rí kú kan ní Nàìjíríà ọ̀kántàkù tó wá fọ ìlú yìí mọ́. Kí wọ́n tó dórí oyè ààbò ẹ̀kọ́ náà máa ń ní tán bá kú ńbẹ̀ wọ́n á tún ṣe lọ kọ́ ẹ̀kọ́. Examples méjì wà àti sọ ti gò wọn mi ò fẹ́ tó fẹ́ sọ tẹ̀lé kejì. Amọ̀ye ẹ̀mí tó ṣòfò nípa pé à ń dìtẹ̀ gba ìjọba kó lọ́wọ́ àwọn Sàdáúnà Tafawa Balewa nígbà náà. Èèyàn mélòó ló rántí Fájuyì? Bó bíbí iná ti pa torí pé wọn bá má pa ọ̀gá rẹ̀ ó fẹ́ràn Nàìjíríà ní pé ẹ lè pa àwọ̀ ìsibí. ẹ wàá pa head of state sínú ilé lọ́dọ̀ tó. Wọ́n sì gbé lọ ọ̀nà Lálùpọ̀ wọ́n dẹ̀ pa. Wọ́n gbé lọ ọ̀nà Lálùpọ̀ wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí shallow grave. Ṣé wọn tiẹ̀ fi wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ eṣiṣẹ́ ti ń kun gan kan tó fi bẹ̀. ká tó mọ̀ pé wọ́n ti. Bẹ́ẹ̀ làwọn kan á máa sọ pé Yorùbá ń ṣe bákan sáwọn ẹ̀yà kan. Yorùbá fara gba nǹkan. Most of them are soldiers of fortune. Go on tó bá so take away mi tó bá lò fìyàn ṣọ́ra ẹ. Ẹ máa gbọ́ ẹni tó ń ṣe DC wọn kì í kàn ṣèyàn lásán. Gaba the same local government náà ti jọ wá. He was commander of the Brigade of Guards. That is the center of gravity of power near Dodan Barracks. Àwọn Muritala wọn dẹ̀ need àwọn Gaba mọ́ nǹkan kan láti kì í ti ṣe. Nígbà Muritala gan débẹ̀ kí má gbàgbé pé Colin Victor Banjo kọ́ ló ń fọ̀run kẹ nígbà tó gba Benin tó wọ Benin ó preserve Central Bank ni wọ́n fọ́ àwọn Muritala débẹ̀ wọ́n fọ́ ó jẹ́ ẹ̀dọ̀ ṣe ìtàn gbogbo àbóyá process of loot àwọn ilé kan tó ń kọ́ sí Kano almost òun fún ìjọba owó àbúláfítà àbúláwìlì a gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ dáa ní láti sọ ìtàn yìí lásán kí ni àwọn take aways ǹjẹ́ àwọn pípù yìí ṣe wọ́n wá fi ẹ̀mí ara wọn sìn. Muritala àtọ́básanjọ́ náà sọ civil service dìdàkudà lẹ́ni. Àwọn náà sọ dà bó ṣe dà ní èní. Civil service àwọn gbáyé àwọn ọjọ́ ọ̀dà àṣeédù tẹ́ni ọ̀wọ́n wà secured torí ẹ̀ náà fi ń sá jẹ́ ìṣèlè jẹ́ tí máa jẹ kí n tó àti ẹ̀kọ́ àwọn civil servant gan náà ń kọ́ àwọn olóṣèlú bí wọ́n ṣe jalè kínní kan wà níbí vote kan wà níbí o àlìsàrè gbé jáde bẹ́ẹ̀ kò sírù yẹn ń gbà yẹn nígbà táwọn ará bíi wá a sì lè sọ̀rọ̀ gowon ká má sọ̀rọ̀ nrozi unification decree yẹn ló dá wàhálà lẹ̀ sí wa ń bì aláàbò ẹ̀kọ́ ni wọ́n but not all of them taba kúrò mi ò twist Nàìjíríà o Abdel Nazar wà ń bẹ Gaddafi ó lè pè ní soldier of fortune bọ̀bọ̀ yìí ní Burkina Faso Thomas Sankara bẹ́ẹ̀ irú wọn ìtọ́jọ́ bẹ́ẹ̀ Nàìjíríà àwọn tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ ṣe kó tiẹ̀ ṣé o fẹ́ di brigadier ní ò lè débẹ̀ if you are very very upright morally upright if you are not morally dispossessed ò lè débẹ̀ so wọ́n cause a lot of havoc àwọn ló ba universities wa jẹ́ dè ní wọ́n sọ pé àtọ̀ tó ra àwọn ọmọ wọn ti ń jẹun yóò jù náà fi ń ṣàlùtà can you imagine so people who are not sufficiently educated wọ́n lè appreciate the glamour of scholarship torí ẹ̀ tó máa kọ́ débẹ̀ ìtàn máa ń kọ́ attack ni the citadel of learning the university. ìkọ̀pọ̀ lọ yan ọmọ báyà pé orí ò lè pé mọ́ orí ò lè pé. orí bá ti pé jù ẹ̀ mọ̀ ta kò wá. Cicero olóyè Bọ́lá Ìgè mo wà ní trenchard ọ̀ yíyá ẹ̀ ìké wọ́n ṣe introduce wọn sí orí ìwé tó bá wà lé orí àìtẹ̀pẹ̀ trenchard ọ̀ to your left ó dà Melambi ni bàbá yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí wo apá òsì báyìí ó ń wo apá òsì for more than 2 minutes kò sọ̀rọ̀ pin drop silence ni
nígbà tó máa wọ́n kàn yọ why can't I lójú wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí but my children I am not crying, I'm weeping. Ó ní bẹ́ẹ̀ yẹn Melambite làwọn àwọn gbébẹ̀ bí ọba ni. Àwọn táwọn jọ jẹ ètò ọkọ̀ ọ̀fẹ́ ń gbà yẹn they are in the government now wọ́n lè fọ ẹ̀kọ́ ọ̀fẹ́ possible mọ́. What an irony. So tá a bá ń sọ̀rọ̀ àwọn ológun tó ń dìtẹ̀ gbàjọba ní ìlú yìí tí ẹ̀ tún wo dínkà bàbá Sàlá Aláwàdà ó ní from dust to àbíkí ló tiẹ̀ ti pè níbi tí ó ti kíní ẹ̀ ti tako làákàyè. And to round it up àwọn people wọn ṣe pity Abọ́ládé nígbà tí Abacha tó arrest kí lórúkọ ẹ̀ bẹ́ẹ̀ kọ́ wọ́n lọ ṣe wọn pé bẹ́ẹ̀ kọ́ ó pàṣẹ note sí Ẹbọra Òwu má jẹun o báwo biribiri bá ṣe gbà kó gbà o àwọn arábí wọn fẹ́ pa ẹ́ o má jẹ́ kán tiẹ̀ fún ẹ lóògùn kankan bẹ́ẹ̀ mo rò pé note yẹn the same thing náà ló pàṣẹ Yar'Adua note yẹn pẹ́ kó tó dọ́dọ̀ Yar'Adua kan tó yanjú ẹ̀ wọ́n ṣe gbé bẹ́ẹ̀ kọ́ ni wọ́n á lọ bá Fẹlá pé your brother dey for detention Fẹlá bá ní jẹ́ kí n sọ bóyá sọ ó ní wetin concern bẹ́ẹ̀ kọ́ put inside sójà wan kill sójà wetin concern bẹ́ẹ̀ kọ́ put inside no be these people kill our mama so ìjà wọn ò ṣe é gbé kò ṣe é gbé ọ̀pọ̀ wọn ló dìde tí gbọ́dọ̀ àti kì í sí pé wọ́n ní that patriotic zeal most of them are soldiers of fortune. kì í ṣe pé wọ́n kúkú mọ̀ọ́mọ̀ fẹ́ràn orílẹ̀-èdè yìí. irọ́ kò jọ. ṣùgbọ́n gbà yẹ pé ipò tí wọ́n wà. bẹ́ẹ̀ ni. ọwọ́ àǹfààní ń bẹ fún wọn. bẹ́ẹ̀ ni nígbà tí kí la fẹ́ ṣe. ta ni ọ̀tá kò bọ́n. tọ́lú fẹ́ ta kò bọ́n. ẹnikẹ́ni gan sọ pé ó ní ìtì Abiola ni ó ní ṣe madman that will argue with a man with the gun. ó lè ta kò wọ́n. ẹ káàárọ̀ gbogbo lé àkú múralẹ̀ ọdún ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀. Gowon ò tí ì márì ìgbà tó di head of state. ó dórí oyè tán ó dórí oyè tán Victoria ló fẹ́ Victoria which means Gowon was a youth ọ̀dọ́ ni ọ̀dọ́ lágbá sí ni gbogbo àwọn tí wọ́n ti di àkóso ní ìmú nígbà ìwáṣẹ̀ ọ̀dọ́ ni gbogbo wọn ẹ á wàá gbé sí ìwé ẹrú àwọn báwà báyìí báwà tí wọ́n fi ṣe olórí EFCC tí wọ́n dẹ̀ ro idán tó yẹn nígbà cash policy tí ò sì rẹ́nì kankan mú bá a bá ti ń wo wájú àmọ́ wẹ̀yìn náà. tí pé ta fẹ́ sọ ní pé àwọn ọ̀dọ́ ọ̀sìn wọn láti fújà dáadáa ọ̀dà ṣé báwa ò bá àwọn ọ̀dọ́ lójú jẹ́ ni. ẹ̀sìn pé not too young to run. not too young to run. bàbá wo dáadáa tá a kígbà kọ̀kọ̀ bọ̀kan ní. ńgbà yẹn Gowon ó ní problem tóun ní ni àti náwó. owó bẹ́ẹ̀ Nàìjíríà. àwọn British tí wọn ò dẹ̀ kí fẹ́ gbórúkọ bẹ́ẹ̀. ebi wọ́n gbọ́ náà. no wọ́n ti ẹ̀ pé ìpàdé kan tí wọ́n pe àwọn tó ń darí ìjọba rẹ̀ pé ọ̀nà lè fẹ́ gbà $10 Britain. bẹ́ẹ̀ ni wọ́n sì lọ sí conference lọ́hùn-ún. nígbà yẹn. wọ́n wá ní ọ̀rẹ́sẹ̀ wèrè òbúṣoògùn. wọ́n kàn ju Festac 77 wọ́n kàn jù sí wọn ni. làwọn bá hàn. lọ́ba hàn. iléeṣẹ́ yẹn ọ̀dọ́ mélòó ló lè absorb ṣebí National Stadium náà nìyẹn dọ́là. àwọn project tí ò tẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú development rárá ló bẹ̀rẹ̀ sí bá wa náwó yẹn. Our mentality in governance most especially the military. ọ̀dà ńgbà tí wọ́n tún wò sùsù civil war tẹ́ mẹ́nubà wẹ́rẹ́ lẹ́ǹkan yẹn ìbámu wáyé rárá tó bá jẹ́ pé wọ́n jọ sọ àsọyípọ̀ gbogbo àwọn tó fàlú ìsẹ́yìn dọ̀là nìyẹn ẹ wo Udoji award ó gangan ní genesis inflation nílùú yìí inflation tó yẹ pé gbogbo ẹ wá ń lọ sókè àrònú value owó mọ́ bó tẹ̀ jẹ́ pé ń gbà yẹn bó bá ṣe exchange rate yóò ṣe yẹ kó ṣe èèyàn ṣẹ̀wọ̀n àbí kí wọ́n fi gidi wà
ní àwọn òfin tó lè fìyà jẹyàn. Ọmọ kan rẹ́ẹ̀pù ní Saudi Arabia, mo ń wo fídíò ẹ̀. Nígbà tí wọ́n máa ṣèdájọ́ ẹ̀ tó ń ṣe, ó kúnlẹ̀ ni wọ́n gbé ìbọn, wọ́n fi close orí ẹ̀, wọ́n sì fọ́ dànù. Orí rẹ tí ò pé òun. Ṣé ló bí o tún rẹ̀ pọ̀? Wọ́n bá reset ẹ̀ sí factory setting. Kí á gbẹ̀mí mi. Ọ̀dọ̀ bí a ti sọ̀rọ̀ ń bọ̀. Bẹ́ẹ̀ ni mo mọ̀, wọ́n ti ń sọ Nrozi. Kò ṣe ṣe decree number 34 ni. I stand to be corrected. Kò ṣe wá rí kó tako làákàyè. The genesis of our problem, aside from the January 15, 1966 coup, notwithstanding, only that unification decree. I'm a Yoruba man, Abolade. I don't have any apology for it. People still continue to refer to in the good old days in Nigeria. Good old days in old western region. The first television station, the first Olympic size stadium. Àwọn kan wọ́n gádà ní NTA bí bàbá Sàlá Aláwàdà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n láwọn ń ṣe 60 years of Nigerian television. Is that not intellectual fraud? Gómìnà kan jẹ níbí mi ò fi ipò lo ọ̀sẹ̀ méjì. Akin Aduwo. Do you know the reason why I fi yọ? Because he resisted the takeover of the University of Ife. Ẹ̀wọ̀n tí fẹ́ dà nísìn. Tẹ́ bá mọ history tí àwọn Awólọ́wọ̀ fi sọ pé ẹjẹ́ ká náà ní yunifásitì wa. Torí wọ́n discriminate against àwọn ọmọ Yorùbá ní Unilag. Ó ní bàbá Akíntọ́lá ń gbà ló sọ pé ìbẹ̀sìn ní ìjókòó ìjọba ẹ lọ sọ pé ẹ wá Professor Ìkejì Ani. Ìkejì Ani ìkẹta fífẹ́ ní àwọn náà láwọn ọmọ tó kàwé. Wọ́n dẹ̀ lọ da University of Ife sílẹ̀. Ẹ wá lẹ gbà lọ Liberty Stadium sí ẹkùn agbọ̀n ẹ̀ gbogbo ń tọ́ láwọn gbà. Tẹlifíṣàn ni mọ́ ọkọ̀ kí ló dé? Ó dẹnu kọlẹ̀ ni. Ó dẹnu kọlẹ̀ torí aláàbò ẹ̀kọ́ ni wọ́n. Kì í ṣe gbogbo sójà náà ni alẹ́ àwọn sójà tí wọ́n irú Umar Danguwa, General Isola Williams. We have soldiers, officers and gentlemen that are highly cerebral. But wọ́n ní nǹkan kan ṣe in governance. Adúpẹ́. Ìwọ tó bá ló fẹ́ ṣe ìjọba lọ bọ́ka kí ilẹ̀. Kí la fẹ́ ríro nu tàbájà? The Gọ́gù General. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run tiẹ̀ ti ṣàánú wa káwa gan ṣàánú ara wa ni. Nítorí pé tẹ́ ẹ bá rò lọ tá a bá rò jìnnà.